tó àkè alára akájèrò akáwọ̀rọ̀gùn ilé àga akí olódùmarè ọba tó tóbi nínú ọlá, ọba alágbára, ọba tí gbogbo ẹ̀dá ń bẹ̀rù, ọba tí yóò máa ṣe fún gbogbo ẹ̀dá. Ọlọ́run ọba ìbà rẹ, ọba tó tóbi nínú ọlá, ìwọ nìkan ni ọba mi ògo, ọba mi ìbẹ̀rẹ̀, ọba mi àárín. Ọlọ́run ìwọ nìkan ni gbogbo ẹ̀dá ń pè bọ̀. Kábíyọ̀ mọ̀mọ́ sí Elédùmarè ọba ògo, ọba tó ń ti Yorùbá léṣọ̀ lẹ́yìn. Ìwọ la mọ̀ pé ó àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ lèmi jẹ́. Ọlọ́run ọba mi lọ̀rọ̀, ọba tó lọ̀rọ̀, ọba tó làṣẹ ọ̀rọ̀, ọba tó ní Yorùbá nation ó débùtì ayọ̀. Ọlọ́run ọba ìbà rẹ, ọba tó yà wá kúrò nínú oko àwọn tí wọ́n ń fìyà jẹ. Ọlọ́run ló mọ̀ yọ Yorùbá kúrò lágbàmì àwọn tí wọ́n ń fìyà jẹ Yorùbá. Ọlọ́run ìbà rẹ Prince Ọlá, Ọlọ́run ìbà rẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ wọ́n wá ojú òní tìyín, ẹ ò ní ṣìṣe lágbára Elédùà wá. Ọba tó láyé kò ní jẹ́ káyé orí yín mú o, ẹ ò ní ṣìṣe o. Joshua Samuel, ẹ ò ní ṣìṣe o. Ọlọ́run ọba yóò jẹ́ ká délẹ̀ lérí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ẹ kú kalẹ̀, akí obìnrin akọkùnrin akóyúnú akásẹ̀ bí o lórúkọ ìyá wa Olúṣọlá Precious Great Yorùbá Defence Movement Worldwide lẹ́ ń gbọ́ lọ́wọ́, tí Ọlọ́run ọba mi sì lògo tó lágbára tó jí ó ṣeé ṣe. Ọlọ́run ọba ìbà rẹ, gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ ẹ bá wa ṣe ètò yìí, ẹ ṣe àjọ délẹ̀ lérí ni àní pẹ̀dé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tí Yorùbá nation ti ń dé yìí lágbára Ọlọ́run, gbogbo wa lájọ ṣe débi àṣeyọrí, àní ṣìṣe, ọwọ́ ayé ò ní tẹ̀ wá agbára Ọlọ́run. Àṣírí ńlá ní tó sì jẹ́ wípé ó lágbára púpọ̀. Àwọn nǹkan kan ó ṣẹlẹ̀ lónìí, á sọ àwọn àṣírí kọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àwọn ètò yìí. Tí Yorùbá nation ó bá dúró, tá a bá máa múra sí àwọn ọlọ̀tẹ̀, wọn ó bá ń tó dáa jẹ́. Yorùbá mọ̀ ní ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ o, ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́. Ọmọ Yorùbá mọ̀ ló dára jù, ọmọ Yorùbá mọ̀ ló dára jù. Ẹ̀yin olè ẹ má fọ̀tẹ̀ bá, ẹ má jìyà fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́. Tá a bá ní a máa fọ̀tẹ̀ sí nǹkan ó bàjẹ́. Ẹ wá rí báyìí wípé a máa rọ́ṣìírí àwọn ọ̀dàlẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan. Iṣẹ́ tá a ṣe pọ̀ o. Ẹ̀yin èèyàn ẹ má gbàgbé wípé nǹkan tá a gbé dání ó lágbára púpọ̀ jù. Nǹkan tá a gbé dání ó gbọ́dọ̀ nítumọ̀. Yorùbá nation a gbọ́dọ̀ jọ débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó kó tó di pé mo nà ń bẹ̀, ìyá mi Olúṣọlá Precious wọ́n wà lórí aago. Bàbá mi Àlàó, Alhaji Àlàó bàbá wà lórí aago. Èrò pọ̀ lórí ìkànnì, ẹ jẹ́ n wò bọ́yán lè wọlé. Bàbá mi ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o, ẹ kú iṣẹ́ Olúwa o, ẹ sì kú iṣẹ́ ìlú Òdùdó gbè wá o. Ìyá mi Olúṣọlá Precious ẹ káalẹ́ o. Ẹ mọ̀ káalẹ́ sà ọ, ẹ káalẹ́ olóòtú. Gbogbo èèyàn gbogbo ayé ló ń gbọ́ yín báyìí. Ìyá mi ó ṣe díẹ̀, gbogbo àwọn èèyàn náà fẹ́ gbóhùn ìyá pé ìyá Olúṣọlá, ìyá Olúṣọlá, àwọn náà di London mú, àwọn náà ni Great Yorùbá Defence Movement Worldwide. Ẹ bá ń kí wọn. Ohun ìyá wa lẹ gbọ́ yẹn o, fún àǹfààní àwọn tí wọn ò láǹfààní àti rí mọ̀mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ètò yìí, ẹ dákun ẹ bá wa share àwọn bàbá wa, àwọn ìyá wa méjèèjì náà wà ní ìkàlẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ Yorùbá nation, tá a bá ti dúpẹ́ lọ́wọ́ bàbá wa síwájú Professor Banji Akíntóyè, tá a sì ń dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho. Àwọn bàbá yìí náà wà ní diaspora tó ń sa àwọn èèyàn jọ, àtàwọn ìyá ẹ̀ náà ń ṣe oríṣiríṣi iṣẹ́ takuntakun. Kọ́lọ́run ọba mi kó jẹ́ kọ́pẹ́ fún wa. Ẹ ṣé láti Ghana, Ọlákúnlé láti Ghana, ẹ ṣeun. Tó a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá
nǹkan kan ń ṣẹlẹ̀ ní àwọn èèyàn ó máa wò pé bàbá ẹ̀ ṣàdédé wá báyìí ó ní àwọn kan tán fẹ́ máa tẹ aṣọ àgbà mọ́lẹ̀ tó sì jẹ́ pé tí àbá nà ń bẹ́ẹ̀ wọ́n lágbà tí òbínú lọ́mọ rẹ̀ pọ̀ ṣùgbọ́n ọmọ àlè òní má ṣe bí ọmọ àlè ọmọ ọkọ ní ṣe bí ọmọ ọkọ. Bàbá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ń sìn tí àwọn kan ń ṣe àwọn kan tó yẹ pé igbó dorí ọmọ rú àti àwọn pásítọ̀ wa tí wọ́n fẹ́ràn obìnrin tán báyàwó tán bọ́kọ lọ́kọ jà síyàwó rẹ̀ gbogbo ẹ̀ báwọn kọ́lọ̀ ń ṣàánú àlèmọ́rọ̀ oríṣiríṣi ọ̀bẹ là ń rí jọ kú erin. Bàbá bó ni ọ̀rọ̀ ń ṣe jẹ́ àti wípé kí ló ń ṣẹlẹ̀ gangan bàbá ẹ bá wa nà ń bẹ̀. mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire lọ́kùnrin àti lóbìnrin ní ọmọdé àti lágbà mo kí yín o gbogbo ẹ̀yin tẹ́ wà ní àjò ẹ kéré òkú délé gbogbo ẹ̀yin tẹ́ ti wà nílé nǹkan kan ò lè ṣe yín gbogbo òṣìṣẹ́ ìjọba ní ọmọ káàárọ̀ oòjíire ọkọ ọba àdá ọba kò ní sẹ́nìkan yín lẹ́sẹ̀ ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ mú owó délé o àpamọ́ owó àjèrè ọjà. Kò sọ̀rọ̀ kan ni kò tiẹ̀ yé mi mọ́ bí mo lè bẹ̀rẹ̀ ní àṣálẹ̀ náà ni mo sáà ń gbọ́ pé lóríṣiríṣi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tó ti ń pè lórí aago làwọn èèyàn ní pé ọmọkùnrin kan ń jẹ́ àmọ̀tẹ́kùn ọmọkùnrin tí ń jẹ́ àmọ̀tẹ́kùn nínú ẹgbẹ́ Yorùbá Defence Group ìyàwó Olúṣọlá ló jẹ́ ká gbà sínú ẹgbẹ́ náà kó sì tó pé òun náà ló sì tún gbógun tí ìyàwó Olúṣọlá fi bínú kò níjọ́ náà lọ́hùn kò tí ìyàwó Olúṣọlá bínú kò òun ló wá sípò agbára ìka tó fún lóúnjẹ ọlọ́padà gé ka náà jẹ èmi ètò ìyẹn rò ó ti ń lọ bí ọdún kan nísìnyí wọ́n wà pẹ̀lú wa òun pẹ̀lú bàbá wa Irinlẹ̀ ìgbà tó wà pẹ̀lú wa nínú ẹgbẹ́ Defence Group àwa lẹ́ka kan ẹ̀ka tá a ti fowó pamọ́ wọ́n wá sínú ẹ̀ka náà ìgbà tá a sì wà sínú ẹ̀ka náà wọ́n ń béèrè wípé èlò la ní nílẹ̀ làwọn èèyàn ń béèrè pé lè mọ ìta lẹ́yìn tẹ̀ ń béèrè ìta nílẹ̀ wọ́n láwọn ní alágbára nínú ẹgbẹ́ ìtẹ́lẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ nìyẹn kì í ṣe ní ẹ jẹ́ ká dáwó mi wọ́n sì nìkan bẹ̀rẹ̀ láti mi tí mo jẹ́ lórí abẹ̀rẹ̀ sí dáwó ń jọ́nà èmi mọ́ kọ́ fowó kalẹ̀ gbogbo àwọn èèyàn bíi 5 fowó kalẹ̀ lẹ́yìn mi fún òfin kọ́bọ̀ sílẹ̀ ó dijọ́ kejì àmọ̀tẹ́kùn wa bọ́ sórí afẹ́fẹ́ ó láti mọ ẹnu àtẹ́ ẹnu àbùkù ẹnu ẹ̀gàn lu inú ẹgbẹ́ tó wà tó sì jẹ́ alukoro ẹgbẹ́ náà lọ́wọ́ ń sọ pé wọ́n mọ ohun tó ń rò lórí ẹgbẹ́ náà wọ́n ṣe alukoro ó ṣàbù ẹgbẹ́ náà àwọn tó sì jẹ́ àwọn aṣòfin inú ẹgbẹ́ tá à ń pè ní executive wọ́n sì pè jọ bíríkótó wọn ni ká yọ wọn kúrò ńbẹ̀ fún ìbániwí ráńpẹ́ a sì yọ wọn kúrò ńbẹ̀ ẹ foríjì mi torí tọ́lọ́ a sì yọ wọn kúrò ńbẹ̀ ìgbà tá a yọ wọn kúrò ńbẹ̀ bó ṣe di ogun tó dọdẹ nìyí tí wọ́n ń pariwo pé òṣèlú làwọn bá ń ṣe àwọn fẹ́ gbẹ́ kókè jẹ 2023 afẹ́ gbé Tinubu wọlé ni afẹ́ gbé Tinubu wọlé ni wọ́n ti gbogbo ẹ̀ náà ń sọ ìmọ̀ tí a fẹ́ gbà ṣé Odùduwà àtàfẹ́ gbà ní tí mò ń béèrè lọ́ra mi nìyẹn. ǹjẹ́ àwọn pípù rí ìrírí Odùduwà àtàfẹ́ lọ gbà ǹjẹ́ wọ́n wà lọ́kàn wọn Odùduwà wà lọ́kàn wọn ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu fún Àmọ̀tẹ́kùn téèyàn bá tiẹ̀ mú gbó ṣe igbó tó mu yẹn tó ń di lójú ni ṣé ó yẹ kó kó igbó náà tẹ̀ mọ́ là lójú díẹ̀díẹ̀ wọ́n ní ó yẹ kéèyàn máa mọ owó tí ó bá sọ̀rọ̀ sí ẹgbẹ́ bàbá èèyàn yìí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọmọkùnrin ó jẹ́ àmì lẹ́nu kí àwọn lanu ìwọ́n sọ̀rọ̀ inú ẹgbẹ́ wọn ó di tv ní ìsínú ẹgbẹ́ wọn ibi tí wọn ò ráyè yọ èmi àtàwọn èèyàn nínú ẹgbẹ́ wọn ayọ̀ra wa ń bẹ̀ kámọ́bà ní wọn ń dákà kí wọ́n ló dé ẹgbẹ́ kan báwọ̀ ó fi lọ sínú ẹgbẹ́ mi ìmọ̀ bó ṣe á lọ pé mi sórí akíndélé tó ń gbé mi sórí fẹ́ẹ̀lì tí gbogbo èèyàn ń pè mí ìbùkún rẹ́rìn ni so olóòtú ọ̀rọ̀ mi ò di bẹ́ẹ̀ lọ ẹ ṣe gan. ìyá Olúṣọlá mọ̀mọ́ dáadáa ojú òní tè kí lẹ rí sí ọ̀rọ̀ yìí torí mo mọ̀ pé inú mọ nǹkan 2 mẹ́ta lórí ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ náà tójú sú mi ò nítorí nígbà tí wọ́n pè mí pé nǹkan báyìí sílẹ̀ ó yà mí lọ́wọ́ mi fẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti ibi iṣẹ́ dé ni èmi ti máa ń sọ tí mo ní mò ń fẹ́ lọ sinmi ni mo bá gbọ́ ṣé mo lè bá ohun wọn kí n má dáhùn bá ní òkè ń tàn á wí òkú ẹ̀yin ẹ ṣáṣe sùúrù lọ̀rọ̀ yìí gbà bí bá ní Yorùbá
tá a fẹ́ ṣe yìí ọmọ tá a gbé lọ́wọ́ yìí pé kò ní wáyé irọ́ ni wọ́n ń pa ọ́ èèyàn láti jẹ́ kí wọ́n ṣe sọ yẹn àwa náà á ń láti jẹ́ kí àwọn èèyàn wa nílé kí wọ́n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ torí pé wọ́n yọ wọ́n kúrò nínú ẹgbẹ́ tí wọ́n ṣe fékefèke ló fa nǹkan yẹn ọlọ́run ọlọ́jọ́ òní yóò bá wa tún Yorùbá land ṣe ojú òní sì wà àṣẹ o wọ́n ní etí tó bá gbọ́n àlọ́ ó yẹ kó gbá bọ̀ bẹ́ẹ̀ ni ó ní bàbá láti ṣàlàyé torí ẹni ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love ẹ máa share yóò mọ̀ yàn lẹ́nu pé bó o lè ṣe ti á rí àbí kò borí káwọn náà kan ṣàlàyé tó ṣẹlẹ̀ nítorí lọ́bẹ̀ tán fi wà rọwọ́ ìjẹ́ tó ṣe jẹ́ bí. kábíyèsí Elédùmarè tó ṣe rí ọ̀rọ̀ Yorùbá nation ẹ rí ọ̀tẹ̀ díẹ̀ tó lágbára tí fẹ́ máa ba nǹkan jẹ́ nìyí tá a bá tètè máa tún lè ṣe àwọn ará tó fi á sí yẹ̀yẹ́ bàbá wa ẹ̀ ní bínú ni àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ bọ́rọ̀ ṣe rí yìí àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn èèyàn wọn kàn sádédé máa ń sọ̀rọ̀ ni wọn ò kì í gbé ọ̀rọ̀ wẹ̀wò dáadáa wípé ṣé n tá a fẹ́ sọ yìí bá àwùjọ mu sásìkò yìí ló yẹ kí irú àwọn èèyàn báyìí irú àwọn Àmọ̀tẹ́kùn gbogbo wọn tó yẹ kán gbérù nǹkan bá ń jáde lásìkò tá à ń jagun lọ́wọ́ tí Yorùbá nation ń wá ojútùú sí bí a ṣe gba òmìnira ara wa ẹ á rẹ́ nìkan pé ẹnìkan jó lóṣèlú ẹ dákun bàbá látìgbẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò sí ijọ́ kan tí bàbá yìí ò kí ń wá àtúnṣe bọ́rọ̀ Yorùbá nation ó ṣe dáa gbogbo iṣẹ́ takuntakun náà ń ṣe ní orílẹ̀-èdè ibi tán wà lọ́hùn láti mú kí Yorùbá nation dúró ká sì wà níṣọ̀kan kí gbogbo ó dáa àwọn kókó wá balẹ̀ jẹ́ yìí náà ni wọ́n ń da gbogbo nǹkan rú ẹ sì mọ̀ yìí pé nǹkan tá a ti ń sọ yìí ó gbẹ̀sọ̀ la fi ń pariwo pé a ti ń kẹ́ran mérò ọjọ́ ti pẹ́ o ṣùgbọ́n Ọlọ́run ọba mi ò mọ̀ táṣìírí kò sí bọ́n ṣe fẹ́ ṣe Ọlọ́run ọba ló ní Yorùbá nation ó dùn ó kè sagbára ẹnìkan ẹnìkan ò wá lé àárò pé òun bá ń tà ń ṣe jẹ́ Ọlọ́run ò ní fún ṣe bàbá wa ní bínú jẹ́ inú fún wọn ṣùgbọ́n báyìí gbogbo ayé náà ló ti gbọ́n tó ṣẹlẹ̀ wípé àwọn tán sọ jáde ohun irọ́ náà pa gbogbo ẹ̀yin tẹ́ ti gbọ́rọ̀ ní bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn irọ́ ni o ẹ̀jàtọ̀ ẹ da gbogbo ẹ̀ nù nígbà tẹ́ ẹ bá dàbí omi ìsanwó rẹ́kọ̀dù ń bọ̀ lórí ọ̀rọ̀ ilé tà tèmi Pankẹ́rẹ́ ro jáde tán lórí ọ̀rọ̀ yìí tá a wà á lè tan yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ gbogbo bọ́rọ̀ ṣe rí ṣùgbọ́n tó wà ńlẹ̀ ẹ má jà fọ̀tẹ̀ bá tó dáa jẹ́ bàbá wa Àlàó ẹ má jà fọ̀tẹ̀ bá tó dára jẹ́ o ẹ má fọ̀tẹ̀ bá tó dára jẹ́ bàbá Àlàó èso olóṣèlú o sì gbé olóṣèlú wá sí Yorùbá nation ẹ má fọ̀tẹ̀ bá ẹ má fọ̀tẹ̀ bá tó dára jẹ́ ẹ má jà bá tó dára jẹ́ o ẹ má torí tẹ́ ń wá kẹ́ fi ba nǹkan tí gbogbo àwọn ọmọ owó mọ̀ jẹ́jẹ́ o torí àwọn ọ̀rọ̀ rádaràda lélẹ́yìí o ẹ lè gbọ́rọ̀ rádaràda wá sí Yorùbá nation o ẹjọ́ orí yín ó pé o ẹ má da Yorùbá nation rú o àwọn bàbá yìí ń ṣiṣẹ́ takuntakun o àwọn wà pẹ̀lú bàbá Akíntóyè o a sì mọ̀ yín pé bàbá ń ṣe ní bẹ́ẹ̀ gọ́ fún yín kẹ́ ẹ má fẹ́ rẹ̀ yẹ bàbá la ni bàbá fi ń sá fún yín ẹ bá pe bàbá lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan ni ó gbé àbí ó tiẹ̀ mọ́ gbé rárá ṣùgbọ́n tí bàbá wa Àlàó bá pe bàbá lóru bàbá ó gbé tó rán mọ̀ pé inú wọn mọ́ wọ́n sì mọ bí wọ́n ń lọ ẹ dákun ẹ má da nǹkan tó wà ńlẹ̀ rú o ẹ má ba tá à ń lọ jẹ́ àwa ti mọ bí à ń lọ ẹ má sì àlọ́nà o táyé yín ò bá fẹ́ bàjẹ́ o Yorùbá nation ti lọ́kọ̀ tiẹ̀ tí ń wọ̀ ọ́ lọ ẹ dákun ẹ má gbèjà wá sí Yorùbá nation rárá ẹ má jẹ́ Fúlàní ó fi wá ṣe yẹ̀yẹ́ o ẹ já lọ ronú ara wa wo níta gbé wáyìí òótọ́ ọ̀rọ̀ ìbá ṣe bọ́kù ònú yà ẹ̀yin òpònú ẹ̀yin tẹ̀ ń wáyàwó wá sí Yorùbá nation Ọlọ́run ní fún yín rí o tẹ́ pé ayé bá sọ tẹ́ ń wó bí ká tí yóò ní dá o ẹ má gborí ibú wá o torí ẹ̀ lè rí ìyàwó ń bí àwọn ògbọ́rọ̀ obìnrin wá bí ọ̀rọ̀ bá yí gbogbo àwọn ọmọ tí yà ń jẹ́ ó ṣe soríire tá a gba Yorùbá nation tá a débi tá a ń lọ tọkàn gbogbo everybody ó balẹ̀ tá a kúrò nínú no security kò sí iná kò sómi kò sóúnjẹ kò sí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dàpọ̀ mọ́ra wọn tí gbogbo àwọn olóṣèlú tí yóò jẹ wọ́n gbogbo ẹ̀ là ń wá
tí ojútùú sí gbogbo pé oko ò ní wà lọ́nà kan táwọn kò máa jẹbi, oúnjẹ ò ní wà bí nǹkan káwọn kan máa jẹbi, àfẹ́ mọ́ ìyẹn là ń wá. So ẹ má jọ́ torí Ọlọ́run, ẹ má gbé rádaràda wá o, ẹ má gbé rádaràda wá o. ẹ ń bá dẹ̀ lóun fẹ́ ba tó wà ńlẹ̀ jẹ́ tọmọtọmọ ni ó ṣòfò, kẹ lọ kọ̀yún lẹ̀. tó wà ńlẹ̀ ni wípé kí Yorùbá Nation dúró, ẹni bá yọnú ẹgbẹ́ kó wẹ́gbẹ́ mi lọ, tí ò bá sì rẹ́gbẹ́ lọ kó lọ máa dá Yorùbá Nation rẹ̀ sí, àbí kó náà kẹ́gbẹ́ jọ, àbágídí náà fi ń sòyàn pọ̀ ni. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má dán tó wà ńlẹ̀ rú o, má dán tó wà ńlẹ̀ rú. ìtẹ́mi wá sọnù ẹni tó bá dẹ̀ rò wípé òun fẹ́ máa ṣe òun fẹ́ máa bọ́ọ̀gì lọ, àbó fẹ́ máa ṣe fake flag káàkiri, kò lè gbé wọnú Yorùbá Nation o. ẹ gbọ́ ní ìsìn pé bàbá ti explain gẹ́gẹ́ bí ọmọlúàbí, ẹ̀yin wèrè ẹ má ṣe wèrè o. ẹ̀yin náà gbọ́ bí ìyá wa náà ti sọ̀rọ̀ bí ọmọlúàbí, wọ́n fi wá ibi tán ti bí wọn ọmọ Ìbàdàn sólè, wọn èsì ìso lórí ibú, wọn èso ọ̀dàlẹ̀, kò síbi tẹ́ ti rí Ìbàdàn, oríire ni ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun. wọn èsì rádaràda, wọn èsì ń di ìbàjẹ́. ẹ dákun ẹ lọ wá ẹni ó bá jọ máa lè bí ó ti jáde ìní kó máa wù ọ máa lè, ẹ ń bá jọ ọmọ ọkọ kó jẹ́wọ́ ọmọ ọkọ. ayé yín ò ní ta o, ní tá a gbé lọ ju báyìí lọ o. àwọn èèyàn ń kú báyìí, nǹkan ìyà ń já, ibì kan látó ti dé lónìí, ó lójú ń tá a rí. ẹ dákun ẹ má jẹ́ kí rádaràda ṣẹlẹ̀ rárá. ẹni a bá yọnú ẹgbẹ́ bóyá wọ ìjẹkújẹ rẹ̀ ló jẹ́ wọn yọ, kó ra lọ jókòó kó gba rìtáyámẹ́ǹtì jẹ́. tí ò bá ṣe ẹ wò ìgbà tá a rà wọn kan a ṣe o. Yorùbá Nation tẹ̀síwájú, bírú àwa ẹ̀ ó bá tó sí wọn gba Yorùbá Nation. So kì í ṣe pé ẹnìkan àdádóde ẹnìkan àdẹ̀forúkọ ẹnìkan pilẹ̀ rẹ̀, òun kálukú ń ṣe tiẹ̀ ni kó lè bá a débi, ó ń ṣe fáwọn ọmọ rẹ̀ ni. So ẹ má jàbá tó wà ńlẹ̀ jẹ́ o, ẹ jẹ́ orí wo pé o, ẹ má jò di pa máa jáde fúnra wa, máa di kíní ọ̀tọ̀ ò ní fi wá ṣe yẹ̀yẹ́ o tó wà ńlẹ́nu. bàbá ṣe lámọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n àbí ò sámọ̀ràn? ẹ bá wa là o. èmi ò ní nǹkan tí mo lè sọ fún wọn ju pé Àmọ̀tẹ́kùn ọmọ báràkì ni, wọ́n bí sí bárẹ́kì tọ́jà ni, wọ́n sì ní ọmọ àjàǹkan pé yàrá ọmọ tẹ́yẹ bá bí ẹ̀yà níjọ, àrùn bí máa ń ṣe ewúrẹ́ kó wà ọmọ ẹ̀ṣọ́ àgùntàn bí tán ti bí ìwọ ẹ̀ níwò ọ̀jọ́ mi lójú. ká sàmọ̀ fún ọmọlúwàbí wa sí, ọmọlúwàbí ṣe pàtàkì. kábíyèsí. ìyá Olúṣọlá ṣe nímọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn èèyàn? ìmọ̀ràn tèmi ò ju wípé kán jọ kí gbogbo wọ́n gbogbo àgbéjẹmọ́ wọn wọ́n jẹ́ àkọjúmọ́ ibi tá a kọjú sí yìí. Yorùbá Nation ìyẹn ló ṣe kókó. bí èdè asọ̀kan bá tiẹ̀ wà gùn kìí ṣe báyìí ló ṣe yẹ ká ṣe. ẹ jẹ́ ká hùwà ọmọlúwàbí, torí ọmọlúwàbí ni Yorùbá. ẹni bá hùwà bí ò ṣe yẹ kó hùwà á ti mọ̀ pé ti wá. ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Yorùbá yìí ni ẹ má jẹ́ kó ju gbogbo báyìí lọ, kí gbogbo ẹ̀ kó dáfẹ́ báyìí, kí nǹkan kan kó má dún lórí ẹ̀ mọ́. kò jẹ́ bó ṣe jẹ́ bí Odùduwà yóò gbé wa. àṣẹ o, kò ní gbọ́dọ̀lẹ̀. ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa o. tó ìjẹ́ mọ̀ gbogbo ọmọ Nàìjíríà wípé arábìnrin tí tírélà Dangote wó lù tí wọ́n sáré lọ ń páàkì ẹrù rẹ̀, arábìnrin ń jáde láyé. ṣóyè orí bẹ́ẹ̀ nígbà tí tírélà wó lu mọ́tò 18 passenger táwọn bíi kíní kúńbẹ̀ téèyàn méjì, inú àwọn méjì ẹnìkan jásẹ̀, ó kó èèyàn kan lọ sí lẹ́sẹ̀ káyé ẹsẹ̀ kọrùn. wọ́n sì lọ mú tírélà míì lọ já ẹrù yẹn important jẹ̀mí àwọn tó kú lọ. so yẹ kó rí bẹ́ẹ̀. ara àwà tá à ń sọnù pé wọ́n yàn wá jẹ káfí láǹfẹ́ Yorùbá Nation. so ìyẹn ni wípé ẹ̀mí àwọn èèyàn important ju ẹrù tí tírélà kó tó fi pààyàn lọ. so yẹ kó rí bẹ́ẹ̀. ẹ̀yin ìjọba ẹ̀yin náà rò dáadáa o. ẹ̀mí ń sọnù ojoojúmọ́ táwọn tírélà Dangote ń pa àwọn èèyàn gbogbo ògbà. tán bá dẹ̀ gbé tírélà yẹn dọ́dọ̀ ẹ̀yin ọlọ́pàá, ojú ẹsẹ̀ lẹ́ ń fi lẹ̀, ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan fáwọn fámílì àwọn èèyàn tán ń pa, ẹ̀ẹ́dẹ̀ ro ọjọ́ tẹ́ ẹ kú.
tí ó bá kàn fámìlì tẹ̀yìn náà. Ṣé wá rí báyìí pé ìyà ń jẹ Yorùbá, wọ́n fi ìyà jẹ wá. Yorùbá nation ni ẹja máa kígbe tantan. Ìlà nílò báyìí la fi lè bọ́nu tó ń ṣe wáyìí, torí wọ́n ti ká wa ń papá mọ́ra, wọ́n ti so wá lọ́wọ́ so wá lẹ́sẹ̀. Ọlọ́run nìkan ló ṣe tán tí ó já wa kúrò lọ́wọ́ gbogbo àwọn afẹyínpẹ́ran olóṣèlú àtàwọn ọ̀dàlẹ̀ burúkú abálẹ̀kú tó wà nù Yorùbá náà. Yóò jù bá ń lọ, ṣùgbọ́n Ọlọ́run ọba tó ṣe tán àti ṣe yóò parí iṣẹ́ rẹ̀. Tó yóò gbọ́ ọmọ Yorùbá, ó gbọ́ ọmọ Yorùbá nílé lóko lọ́nà ìdò, ẹ̀jẹ̀ akúnfàdúà àti fẹ́ẹ̀ parí o. Títàn léegun ọdún, gbogbo olóṣèlú ló ń sáré lọ sódò sáré lọ sílẹ̀ nítorí pé wọ́n tó fẹ́ tàn wá jẹ. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ wọn ó gbà wá o, ẹ má jẹ́ á gbà fún wọn o. Àwọn olóṣèlú wọ́n tó fẹ́ mọ̀ pé ráìsì abọ́kọ̀ kan ẹ jẹ́ fọ́dún de odidi ọdún 4 àbọ́dún 8. Ẹ má gbàgbàkúgbà mọ́ o, ẹ má jẹ́ á tó kóra wa sínú ìyà o. Afọlábí Ọ̀rẹ́dọlá, gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa, ojú òní tì yín o. Yọ̀bí Akínbí, gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa, ẹ má retí rẹ́kọ̀dù ń pọ̀ ọ̀rọ̀ yín yànnà náà dáadáa. Afọlábí Ọ̀rẹ́dọlá, Ọláyọmí Kafilat, Sokole, gbogbo àwọn Rasheed Yaro, ẹ káàbọ̀. Gbogbo àwọn princess ẹ ṣeun. Tèmítọ́pẹ́ Bàlíkì Tòkè àti Àsẹ̀mí Àgbájé, gbòyìn ẹ ṣé o. Krisola ẹ ṣé o, àti Akínyẹmí Rasheed ẹ ṣé o, ẹ káàbọ̀ sórí ètò gbòyìn. Adúpẹ́ lọ́wọ́ ní Joshua Samuel, ẹ káàbọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣe ètò ojú òní tì yín, gbára Ọlọ́run àní ṣìṣe. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí o. Ẹ já lọ jẹ́ kó gun omi ní inú Yorùbá nation. Ẹ má gbé frego flaka wá síbí o. Nǹkan tá à ń ṣe important ju yẹn lọ. Ẹ lọ mọ tẹ́ ń ṣe o. Nǹkan tá a gbé dání nǹkan tó dáa ni. Àwọn bàbá tí wọ́n dẹ̀ fi nǹkan yẹn lélẹ̀, ẹ rí bọ́n ṣe ń ṣe pé wọ́n ń manage ara wọn bó ṣe máa dáa. Ẹ jọ̀ọ́ ẹ má bà nǹkan jẹ́ o. Ní tó wà ńlẹ̀ ó kọjá bẹ́ẹ̀ o. Àwọn èèyàn ń dúró ibi tí Yorùbá ó ṣubú sí náà ń wá, ibi ayọ̀ sì là wá ń lọ. Àwọn ò ní ṣubú. Bó bá wá wù wọ́n kán máa pé gbá kán págbó kán pé ọgọ́rùn wá, àwa láàrẹ̀yìn wọn pẹ̀lú àṣọlá Àdìsá Babátúndé Adéríbigbé Gabriel Adéọlá, gbogbo yẹn káàbọ̀ pẹ̀lú àṣọlá odò àgbèwá. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ jẹ́ àfọ̀tẹ́lẹ̀ ká mú un tó dáa gbọ́. Ẹ jẹ́ àronú wò wípé àwọn àgbààgbà ṣiṣẹ́ lẹ̀ ni. Tó bá jẹ́ pé bàbá wa ló lọ́wọ́ parí iṣẹ́ Yorùbá tá a fi gbowó ká fi gba nation níjọ́ náà lọ́hùn, ọ̀rọ̀ ò ní rí bí èyí. Ṣùgbọ́n èèyàn ẹ má jà fọ̀tẹ̀bà tó dáa jẹ́ o. Bàbá wa Àlàó sínú àwọn olóṣèlú tí ó fẹ́ kí Yorùbá ó jìyà ó jàre. Ẹ wò ó, bàbá yìí sọ́pọ́ọ̀tì Yorùbá látòkè délẹ̀ ni, wọn ò kí ń bá wọn parọ́. Ẹjẹ́ àlọ́ gbogbo ẹ̀ wò. Ẹ wá kitiyan bàbá yìí láti ìpìlẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun. Ẹ jẹ́ á mọ̀ wípé ọ̀tẹ̀ làwọn èèyàn yìí gbé wá láti wá da nǹkan tá à ń ṣerú o jàre. Ẹ̀yin ọlọ̀tẹ̀ ẹ lọ wábi jókòó sí o. Yorùbá nation ti dúró, ẹ lọ wábi jókòó sí ẹ̀yin ọ̀dàlẹ̀ èèyàn. Ẹni tó ń wóbìnrin ká tó sì jẹ́ olùṣọ́ àgùntàn tó gbéra rẹ̀ lẹ́ni Ọlọ́run ọba mi, ẹni kí bàbá ó lọ jókòó jẹ́ o. Àwọn ògbóbìnrin wá sí Yorùbá nation bí ó ṣe bí ẹ̀wọ̀n èèyàn ó ṣe bọ́ nínú ìyà tí ń jẹ lọ́wọ́ ní Nàìjíríà. Ẹni tí gbó bá sì ń dà lórí irú kó lọ jókòó jẹ́. Ẹni bá mu gbó kó mọ̀ pé inú yàrá rẹ̀ náà ni. Bá ń ṣe mítìnì lọ́wọ́ ìfín igbó kì í já gbádùn. Kábíyèsí Elédùmarè ọba mi òkè o. Ọba tó láyé tó lọ́run wo gbogbo wa. Ẹ má fọ̀tẹ̀ bá nǹkan tó wà nílẹ̀ yìí jẹ́ o. Ẹ lọ jókòó ọ̀tẹ̀ yín sínú yàrá. Àkànbí pankẹ́rẹ́ ọ̀rọ̀ ó dìgbà. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ bá wa gbọ́. Ojú òní ti yín o. Ráfẹ̀ Gbénga, á pàdé lọ́la pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àní asáré wá clear àwọn nǹkan kan ni. Tó ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn èèyàn pé ó tún di ọ̀la o. Màmá wa Olúṣọlá, ẹ bá wa kí gbogbo àwọn èèyàn. Ìdúró èmi Olúṣọlá Precious náà ni mo tún ń dágbére pé ó dìgbà láti máa rí yín bá. Ẹ ṣeun, ẹ á rí yín bá mọ̀mọ́. Èmi Abíọ́lá Àìlájì Abíọ́lá Làó
fún ìgbà àkọ́kọ́ tí mo kọ́ kópa ní iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn yín mo dúpẹ́ fọ́lọ́run ọba. Mo gbà pé ẹ̀kọ́ àkọ́ṣe iléeṣẹ́ yóò ní jóná òkè lọ́lá yóò mọ́ lọ. àṣẹ sà. Odùduwà yóò kú gbogbo ẹ̀. kò ní gbọ́dọ̀ rẹ̀ sà. ó dàárọ̀ ẹ ṣeun. tó Àkànbí pa kẹ́rẹ́ ọ̀rọ̀ ni o ó dìgbà ní ṣìṣe o pẹ̀lú àṣẹ Ọlọ́run àjọdélẹ̀ lérí ni o ẹ kú kalẹ̀ o ẹ ṣé o ẹ bá wa ṣe ètò yìí kó délé alára kó délé ajérò ojú òní tiwa odò àgbèwà Yorùbá nation yẹn á ti gbà lójú àwọn ọ̀dàlẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ṣé o Ìsọlá ó dà o.